Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọmọ kóòtù jíire ní gbogbo ilẹ̀ tí a bá wà. Orúkọ tèmi ò yí padà, Ààrẹ Almaroof náà ni ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà. A fi àsìkò yìí rọ̀ yín pé ó dáa pé Facebook ń ṣe àwọn kọ̀ọ̀kan lórí nẹ́ẹ̀tì wọn, kò jẹ́ kí a lè rí live ṣe. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ò pọ̀ lórí ìjọba Kútọ̀nù. A fẹ́ kó yé ìjọba Kútọ̀nù wípé ìjọba Nàìjíríà gan tí wọ́n ṣe agídí. Chief Olóyè Sunday Igboho wọ́n ti win ní kéèsì ìjọba Nàìjíríà tí ìjọba Nàìjíríà dẹ̀ ní gbèsè láti san 20 billion fún wọn nítorí gbà má bínú àwọn ẹ̀sùn tó fi kàn. Àmọ́ kò wá yé wa pẹ̀lú àwọn ará Kútọ̀nù tí a pè ní ẹran wa, tí a jọ súnmọ́ra tá a wọnú ara wa, tá a pè lára wa. Ìdí tẹ́ fi dá Olóyè Sunday Igboho dúró kò yé mi. Mo ń gbẹnu sọ láti ẹnu gbogbo ọmọ kóòtù òjíire, ọmọ Yorùbá tó pọ̀ nílẹ̀ Kútọ̀nù wọn ṣe kékeré o. Ẹ̀dẹ̀mọ̀ kó tó bá ti di tàmí ń ta ẹ́, wàhálà ẹ̀ máa kéré o. Wàhálà tẹ́ lè bájọba fà ó yàtọ̀ sí wàhálà tẹ́ lè bá aráàlú fà. Tíjọba Nàìjíríà bá ń tírẹ́tì yín, ẹ lè fi ẹjọ́ ìjọba Nàìjíríà sun ìlú míì. Ẹ fi Chief Olóyè Sunday Igboho sílẹ̀. Kò ní nǹkan kan tí Olóyè Sunday Igboho ń ṣe nínú ọgbà yín mọ́. Ẹ fi Olóyè Sunday Igboho sílẹ̀, ẹ jẹ́ kó máa lọ. Ẹ̀ṣẹ̀ kọ́ ni kéèyàn transit gba ìlú míì. Ẹ̀yin ará Kútọ̀nù náà lè gba ibẹ̀ lọ. Ọmọ Yálàwá àti Kútọ̀nù, àmọ́ the president of Kútọ̀nù, the king of Kútọ̀nù, ẹ ti ń wá nǹkan tí ó máa dá wàhálà alẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ jù báyìí lọ lọ́wọ́ wa o. Mi ò bú yín o. Èyí tí mo mí ìbáyẹ̀ jù báyìí lọ, mi lẹ́ẹ̀ lágbára o. Àmọ́ ẹ kéré. Torí tí wàhálà yìí bá ṣẹlẹ̀, tí ọrọ̀ ajé Nàìjíríà bá dín fún ìjọ́ mẹ́wàá, kò ní fi bẹ́ẹ̀ àfẹ́ tiwa. Àmọ́ tí ọrọ̀ ajé Kútọ̀nù bá dín ní ọjọ́ kan, ẹ̀yin náà mọ iye o. Ẹ mọ̀ pé àjọ wọnú ara wa bọ̀tẹ̀ ilẹ̀ ń ṣẹ́jú o. Àsìkò yẹ bá fi Chief Olóyè Sunday Igboho lẹ̀. Ẹ pe àwọn olórí yín. A ti mọ̀ pọ́rọ̀ yìí ti kúrò nínú ọ̀rọ̀ lọ́yà. Kì í ṣe ọ̀rọ̀ lọ́yà mọ́. Àbí lọ́yà kan, àbí bàbá sọ pé, ìyá sọ pé, a ti bẹ àwọn ọba àdẹ̀rẹ́dì láti bẹ ọba kankan mọ́. A ti bẹ àwọn òjòyè àdẹ̀rẹ́dì láti bẹ anybody mọ́. Àsìkò tá a wà yìí, ẹ fi Chief Olóyè Sunday Igboho lẹ̀ fún wa. Àsìkò yìí ẹ release Sunday kó máa lọ jẹ́jẹ́. Gbogbo òjé yín láti mọ̀ o. Ẹ má rò pé àmọ́ nǹkan tí Nàìjíríà bá yín pò. Àwa ti sign. Kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe. Ní tí Nàìjíríà bá yín pò kẹ́ ẹ mú Olóyè Sunday Igboho, kẹ́ ẹ mú títí di 2023 kí ló ṣe fún yín? Bó ṣe fẹ́ gbọ́ tẹ́ ẹ bá tètè gbé ìgbésẹ̀. The king of Kútọ̀nù, if you did not take the right action before it's too late, damage tẹ́ máa san lórí pé ẹ kàn fi Ìgbòho sínú ilé ẹ ní láìkí ẹ o. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí di ìjà ogun abẹ́lé láàrin Nàìjíríà, láàrin ọmọ Yorùbá àti ọmọ Kútọ̀nù. Ìdí tèmi fi ń jáde gbogbo ìgbà torí mo mọ̀ tó ń lọ. Kò sí nǹkan tó ń lọ tí wọ́n ń jẹ́ kémi gbọ́. Ẹ jọ̀ọ́, the president of Kútọ̀nù, sẹ̀mẹ̀ gbogbo yín tọpá agbára tẹ́ ẹ bá ní, ẹ release Olóyè kó lọ bá ẹbí ẹ̀. Kí ni Olóyè ṣe tẹ́ ẹ fi mú dání? Ẹ ní point. Ìjọba Nàìjíríà gan wọ́n ti sú wọn. Ibi tó yẹ ká ẹ ti gbọ́n wípé Olóyè Sunday Igboho ti win ìjọba Nàìjíríà, but wọ́n threaten ẹ̀yin, wọ́n ní kẹ́ ẹ mú dání. Ẹ mú Nnamdi Kanu, ẹ tì mọ́lé. Ẹ mú Olóyè Sunday Igboho, mú Nàìjíríà, ẹ tún tì ó náà mọ́lé. Ẹ dẹ̀ ní ká dákẹ́. The president of Kútọ̀nù àti ń dákẹ́ tó ẹ̀yin ọmọ Kútọ̀nù ẹ má bínú o. Àmọ́ bí tí president yìí ń bá bọ̀ yẹ bá wọn sọ̀rọ̀. Tẹ́ ẹ bá president yìí sọ̀rọ̀, wọ́n ti fẹ́ fọgbọ́n dá ogun abẹ́lé lẹ̀. Ó máa kó ológun Fúlàní wá di Yorùbá sí Kútọ̀nù. Mélòó ni yín? Ṣé mo pọ́ ọmọ wa pọ̀ lọ́dọ̀ yín? Àwọn yín dẹ̀ pọ̀ lọ́dọ̀ wa. Bọ́tà bá bẹ̀rẹ̀ kínní, fíìmù yóò ní tó o. A nílé wò tán. Ikú á ti bàjẹ́ kẹ́ tó realize pé ó yẹ kẹ́ ẹ ti release Igboho ti pẹ́. Àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí
tó bá dénú adòdìdí èmi yìí kan náà ni ààrẹ Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mádẹ̀ ọmọ Àtìbà ẹ ṣe ẹ̀tọ́ kó tó late president ní Kútọ̀nù ẹ ṣe ẹ̀tọ́ olóyè Sunday Igboho kò yẹ kó wà nínú àhámọ́ yín for anything eléyìí tí mo ṣe lórí olóyè nìkan ni olóyè Sunday Igboho kò ní ẹ̀tọ́ kankan láti wà nínú àhámọ́ yín fún ìjọ́ mẹ́ta tẹ́ ẹ bá mọ òfin èmi mọ òfin o mi ń ṣe lọ́ọ̀yà o but òfin tá a mọ̀ ó kọjá level ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ jẹ́jẹ́ kó máa lọ síbi tó bá fẹ́ lọ kó kàn yín tẹ́ ẹ bá tún wá rò ó tẹ́ bá tún wá òpá tí ń tírẹ́tì yín jù tẹ́ bìlí pé ẹ lè já olóyè Sunday Igboho ẹ lè já sẹ́nu àwọn kìnìún tẹ́ ẹ bá tún wá jálẹ̀ tí ò débi tó ń lọ tí ò kú olú yìí tí nǹkan tún ṣe ẹ máa wọ wàhálà o ṣe mọ̀ yín pé ìjọba ló ń tírẹ́tì nẹ̀yìn àwa lókà làwa ń tírẹ́tì yín àdẹ̀tún tírẹ́tì yín a kò ń ṣàkàwé gẹ́gẹ́ bá a ṣe súnmọ́ra wa ẹ release Chief Sunday Igboho ní Kútọ̀nù Nàìjíríà ò nídìí láti dá sílẹ̀ Kútọ̀nù làbàpà Kútọ̀nù the president of Ivory Coast please before it's too late relieve Chief Olóyè Sunday Igboho before it turn to civil war within ọmọ Yorùbá àti Yorùbá ẹ tètè release ẹ nítorí bá wo oníkálukú ní kó sọ o bọ́ńtẹ́mi máa sọ mi ní sọ ju yẹn lọ ire o ire kàbìtì.